ẹ jẹ́ ká lọ pàdé Ṣògorẹ́nìkejì bí ó ti mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wá fún wa. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ afàyàfà, ọkọ̀ Agbepo àti àwọn ọkọ̀ mìíràn ló ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́rú ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2016 ní orí afárá Kárà tí ó la ìpínlẹ̀ Èkó àti Ògùn láàrin ní ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Ìròyìn tí a gbọ́ ni wípé ọkọ̀ Agbepo kan ni ó sá eré àsápajúdé pẹ̀lú epo bẹntiró nínú rẹ̀. Èyí ló fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà lásìkò tí ó kọlu ọkọ̀ kan tí ó sì gbiná lójú ẹsẹ̀, léyìí tí ó ran àwọn ọkọ̀ mìíràn. Èyí ló sì fa dídúró gbọ̀nyìn àwọn ọkọ̀ tí ó rin ọ̀nà náà láti aago 4:30 ìdájí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, tí ọ̀pọ̀ wọn sì ń fi ìkọminú wọn hàn bí wọ́n ti wà nínú oòrùn gangan. Ẹ gbọ́ bí wọ́n ti sọ. Ìjọba Èkó àti ìjọba ìpínlẹ̀ Ògùn kàn jọ kàn ṣàánú wa lórí ọ̀nà Ìbàdàn road o, kàn jọ láti bí aago 3 alẹ́ àná láti wà. Mo ti mú báàgì bí ọ̀tà 4 lénìí, mi ì tí ì jẹ́ ní ti omi mo kàn ń rọ́ mu. Kàn jọ kàn ṣàánú wa o, Ọlọ́run á túbọ̀ ràn wọ́n lọ́wọ́ o. Kàn jọ àtàgò 3 òru láti wà níbi tí mo wà, mi ì kúrò lójú kan tí ń wà. A dúpẹ́ lọ́wọ́ Ambode o fún nǹkan tó bá a ṣe lórí ọ̀nà yìí láti bóyá bí wákàtí bí 6 ní sí 7. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti bá a ṣẹ́gun ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn tó jẹ́ transporter tí wọ́n ní mọ́tò kan try láti ṣe àwọn nǹkan kankan bíi OBC, à ń pè kíkan OBC tracking náà máa ń pè, so accident máa dínkù. Kan try láti ṣe kinní yẹn tracking náà ń pè OBC ni, kì í jẹ́ kí mọ́tò l'accident, so ó máa ń reduce iná mọ́tò. Lásìkò tí tẹlifíṣàn Orísun dé ibi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n ti kó àwọn tí a gbọ́ wípé wọ́n farapa lọ sí ilé ìwòsàn, nígbà tí àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sì kó àwọn tó jóná nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ síbi ìgbókùpamọ́sí wámúwámú ní ẹ̀sìn àwọn agbófinró, àwọn àjọ làsẹ́mà àti àjọ nẹ́mà, àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, àjọ panápaná ìpínlẹ̀ Èkó, àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó, àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú àti àjọ tó ń mójútó lílọ bíbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó àti Ògùn, LASTMA àti TRACE tó ń ti àwọn ológun ló wà níbi ìṣẹ̀lẹ̀ náà láti rí dájú wípé ohun gbogbo ń bẹ ní abẹ́ àkóso. Ọ̀gá àgbà NEMA tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ṣàlàyé. Nìkan bí aago 3 ó kọjá ìṣẹ́jú 8 láàárọ̀ yìí, and immediately tí níwọ̀n ìgbà tí ó ti ṣẹlẹ̀ tán ti pè wá, àwọn làsẹ́mà pẹ̀lú ọ̀dà ayárabíàṣá tí ń respond sí àwọn tó máa ń tètè lọ síbi ìjáwìrì bá ti ṣẹlẹ̀, wọ́n wá. Lẹ́yìn ìgbà tán débí, mọ́tò 3, Agbepo 2 àti mọ́tò akẹ́rù 3 pẹ̀lú mọ́tò kékeré kan ni wọ́n wà ní abẹ́ iná. Èèyàn 3 la rí tá a kó yọ tó ti kú nínú ẹ̀, and láti ìgbà yẹn làwa ti ń ṣiṣẹ́ títí di àsìkò yìí. Ẹ̀wẹ̀, ẹni tí ó gbẹnusọ fún àjọ tó ń rí sí ààbò ojú pópó, ìyẹn Federal Road Safety Corps, ìyẹn ọ̀gbẹ́ni Ibrahim Farinlóye, ó sọ fún tẹlifíṣàn Orísun bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àti àsìkò tí àwọn náà dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní gẹ́gẹ́ aago 3 ìdájí àárọ̀ yìí ni ìjàmbá mọ́tò tí ó wáyé ń bíbà tó ṣe pé ọkọ̀ tí à ń wò lẹ́yìn tí wọ́n ń wọ̀ yìí, òun ni ìjánu rẹ̀ ó kùnà, ó lọ kọlu ọkọ̀ àjàgbé tó ń kó epo, ìyẹn gbaná, ó dẹ̀ jó àwọn ọkọ̀ 5 míì níbi tí èèyàn 3 ti pàdánù ẹ̀mí wọn. Ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ipa tá à ń kó níbí ó lágbára díẹ̀ torí pé àti aago 4 ìdájí láti wà níbí. Tẹ́ bá dẹ̀ wò dáadáa rí i pé ọkọ̀ wa tó ń gbé àwọn ọkọ̀ ńláńlá ó wà níbí, àwọn èèyàn wa gbogbo wọn náà wà ní ìkàlẹ̀ níbí báyìí. A dẹ̀ ti ṣe gbogbo iṣẹ́ yẹn pẹ̀lú àwọn àjọ yòókù ní bó ṣe bá ètò lọ. Oníkálukú ló ní ipa tó ń kó kí ọ̀nà lọ gerege, ìyẹn làwa mójútó jù, àti wípé bí a ṣe fẹ́ mú gbogbo ìjàmbá tó wà lójú títì tá a fẹ́ kó àwọn mọ́tò yẹn kúrò, òun là ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́. Lákòótán,
ọ̀gá àgbà àjọ panápaná ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Razak Fadípẹ̀ tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ gba àwọn awakọ̀ níyànjú láti rí dájú wípé wọ́n ń tẹ̀lé gbogbo ìlànà àti òfin tó de òfin ojú pópó. Tí mọ́tò bá dákú ó yẹ ká gbìyànjú kárí pé sí caution a gbé síbẹ̀ a dẹ̀ gbé kúrò lójú ọ̀nà tó jẹ́ pé àwọn mọ́tò máa ń rìn ní fast lane kára gbé sẹ́gbẹ̀ẹ́ kan yẹn ní gbogbo àwa tá à ń rìn lójú pópó náà ó yẹ kí a máa gbìyànjú bá a ṣe ń sáré kó máa mọ níwọ̀n torí pé tí eré bá mọ níwọ̀n wọ́n á tètè rí mọ́tò yìí lọ́ọ̀kan gbogbo mọ́tò tó bá fẹ́ rìn láàlẹ́ gbogbo àwọn iná wọn ó yẹ kó máa ṣiṣẹ́ dáradára torí tí iná bá ṣiṣẹ́ dáradára tí mọ́tò bá kú sọ̀kan wà á tètè rí kó tó di pé ó lọ kọlù kó tó súnmọ́ bẹ̀ so ó dáa púpọ̀ kí gbogbo akadẹ̀ mọ bí àwọn ojú ọ̀nà bó ṣe máa ń rí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó mọ́tò 3 láti Aláùsá Ìkẹjà àti Ìlúpéjú ní asáré kó wá nígbà tá a débì a rí pé gbogbo àwọn mọ́tò wọ̀nyẹn ṣe ni wọ́n ń jóná nínú àwọn mọ́tò tó ń jóná yẹn táǹkà elépo wà nínú wọn àwọn tírélà tó kó àwọn ọtí àwọn náà wà nínú wọn tírélà tó kó fúláwà òun náà wà nínú wọn àtàwọn kọ̀ńténà ẹ̀kẹsẹ̀ tí adé lábẹ̀rẹ̀ iná pípa adé gbìyànjú gbogbo àwọn mọ́tò 3 tá a kó wá yẹn a tò wọ́n sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ láti lè rí pé wọ́n rí iṣẹ́ yẹn ṣe nírọ̀rùn. Kò jẹ́ bó ṣe jẹ́ ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àjọ làsẹ́mà àjọ nẹ́mà àwọn àjọ panápaná tó ń ti àwọn ẹ̀ṣọ́ ojú pópó pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ àti ní ìjọba àpapọ̀ gbogbo wọn ló wà níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tí wọ́n rí dájú wípé wọ́n sá gbogbo ipá wọn láti rí dájú wípé ojú ọ̀nà náà ó lọ gerege. Ṣògo Rẹ́nikejì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.